Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run ta fi ń control àrísìkí. Tí yàn bá fẹ́ kọ́lọ́run ọba kó bless òun, tó fẹ́ máa mówó nínú owó tí ò fẹ́ máa ná kan tán kó tó rí kan. Orúkọ yìí ni mo fẹ́ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ kó dẹ̀ follow. Bí sinillahi ta'ala wàá dúpẹ́ fọ́lọ́run. Orúkọ Ọlọ́run ọba yìí, àìdá kó ṣe àdúrà yìí ní aago 3 òru, kó jí láago 3 òru kó bẹ̀rẹ̀ ètò àdúrà yìí. Àbí kó ṣe àdúrà yìí ní aago 9 àárọ̀, ìkan nínú méjèèjì. Lóòótọ́ kò sígbà tá a lè bẹ́ẹ̀ lọ́hùn, àmọ́ gbìyànjú kó mú kan nínú àwọn táìmù tí a sọ fún wa yìí. Kí ni àdúrà tó fẹ́ ṣe ni pé tó bá ti ṣàlùwàlá, wàá yan rákà 2, Suratul Fatiha lákọ̀ọ́kọ́, wàá ké ìsájà ẹyọ kan. Rákà ẹlẹ́kejì Suratul Fatiha kan, ìsájà ẹyọ kan, wàá dẹ̀ ṣàtáyà wà sálámà. Wàá wá tọrọ nǹkan tó bá ń fẹ́ níwájú Ọlọ́run ọba. Wàá wá ṣe àwọn mùkọ́dímọ̀, astaghfirullah, alhamdulillah, la ilaha illallah, allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Wàá ṣe àwọn mùkọ́dímọ̀ yẹn tó bá ti ṣe, wàá tún bẹ̀rẹ̀ àníyàn, wàá dà níyàn síwájú Ọlọ́run. Wàá wá bọ́ sínú àgbàmì orúkọ Ọlọ́run tí mo ń sọ fún ẹ. Kí lórúkọ Ọlọ́run ọba náà? Ya-Wahab. Ya-Wahab. Kódà kó jẹ́ 14 times péré ló lè ṣe, máa ṣe bẹ́ẹ̀. Haida kò ṣe ní 14 times, àbí kò ṣe ní 114, àbí kò ṣe ní 14,000. Wàá ṣe bẹ́ẹ̀ for complete 19 days. Pẹ̀lú sàárà, every day ló mọ̀ sí sàárà. Wàá dẹ̀ máa ṣe ètò àdúrà yìí. Haida kò ṣe Ya-Wahab 14 times, àbí kò ṣe ní 114, àbí kò ṣe ní 14,000 times. Every day bẹ́ẹ̀. Ṣe for complete 19 days. Bí sinillahi ta'ala, Ọlọ́run á dùn ẹnu, èmi ò tán ẹ̀ o, kó dẹ̀ máa ṣe sàárà sádàkọ̀ every day. Wàá dúpẹ́ fọ́lọ́run. So síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, ẹ fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba National Apps. Apps tẹ̀ ń wò yìí, ó ń wò more than 300 àìsàn ló ń wò. Egbògi láti India, ní China, àti Arab country, even prophetic medicine, àti àwọn egbògi aláfríkà lápapọ̀ síbí lápákì ní South Africa. Àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, àti lògùn sí kò lọ ni, ó lọ́wọ́ ayé nú ni, ó lẹ́sẹ̀ nú ni, ògùn tó dáa ni, prevention ni, cure ni, treatment ni. Ẹ gbìyànjú kẹ́ gẹ́tì à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ at rate of 15,000 ní Nàìjíríà báyìí. WhatsApp wa lórí +2761295638 9. Àdúrà ló ń gba agbára kọ́. Ẹ gbìyànjú kẹ́ fi fídíò yìí ránṣẹ́.